kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Ní ní ọjọ́ Ẹtì, ọjọ́ 19 oṣù kẹsàn-án ọdún 2025, àkọ́lé ọ̀run ṣíṣí tòní ni ìwọ náà lè ṣe àwọn iṣẹ́ agbára. Àkọ́sórí àtàdúwé Àìsáyà orí 28 ẹsẹ̀ 10, èyí tó kà báyìí wípé, nítorí àṣẹ lé àṣẹ, àṣẹ lé àṣẹ, ẹsẹ̀ lé ẹsẹ̀, ẹsẹ̀ lé ẹsẹ̀, díẹ̀ níhìn díẹ̀ lọ́hùn. Ẹ̀kọ́ náà ń tẹ̀síwájú lọ báyìí. Nígbà tí Ọlọ́run pè mí láti di olùṣọ́ àgùntàn, mi ò fẹ́ jẹ́ ìpè náà. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ ìrírí wọn níbí, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀. Torí náà mo sọ fún un, mi ò fẹ́ jẹ́ Kristẹni lásán tàbí olùṣọ́ àgùntàn lásán. Tí o bá fẹ́ kí n jẹ́ ẹni tí o sọ pé kí n jẹ́, mo fẹ́ kí n lè ṣe ó kéré tán àwọn iṣẹ́ tí Jésù ṣe àti jù bẹ́ẹ̀ lọ pàápàá. Olúwa wí pé kò sí wàhálà, ó kàn jẹ́ pé ìwọ yóò ní láti bẹ̀rẹ̀ níbi tí Jésù ti bẹ̀rẹ̀. Ó gbààwẹ̀ fún 40 ọ̀sán àti òru kí o tó ṣe iṣẹ́ ìyanu rẹ̀ àkọ́kọ́. Ní ìgbà náà, ìgbà kan ṣoṣo tí mo máa ń gbààwẹ̀ ní ọjọ́ Jímọ̀ rere. Àwọn àwẹ̀ náà kì í ju òwúrọ̀ títí di aago 12 ọ̀sán. Mo sọ fún Ọlọ́run, 40 ọ̀sán àti òru. Ó dáhùn, bẹ́ẹ̀ ni. Ìwọ ló sọ pé o fẹ́ ṣe àwọn ohun tí Jésù ṣe, kódà jù bẹ́ẹ̀ lọ. Torí náà, o ní láti bẹ̀rẹ̀ láti ibi tí ó ti bẹ̀rẹ̀. Mo fẹ́rẹ̀ẹ́ sọ pé, Olúwa, má ṣe yọnu mọ́. Ṣùgbọ́n mo ronú nínú ara mi pé tí ó bá ní ohunkóhun tí mo kà nínú ìmọ̀ ìṣirò, òun ni pé wàá bẹ̀rẹ̀ láti èyí tí o mọ̀ sí èyí tí o kò mọ̀, láti àwọn iṣẹ́ tó rọrùn sí èyí tó le, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Torí náà, mo bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀sán àti òru 3. Mò ń sọ fún ọ, ó dàbí oṣù 3. Lẹ́yìn ìgbà díẹ̀, gbígba àwẹ̀ fún ọ̀sán àti òru 3 lóṣù kò nira fún mi mọ́. Torí náà, mo tẹ̀síwájú sí ọjọ́ 5 àti lẹ́yìn náà 7 tí mo fi lè gba àwẹ̀ fún 40 ọ̀sán àti 40 òru ní ẹ̀ẹ̀kan lọ́dún. Olùfẹ́, o lè dé èyíkéyìí ìpele gíga tí o bá ń dàgbà ní ọ̀nà tó tọ́. Má ṣe rò pé àwọn tó wà lókè dé ibẹ̀ lọ́jọ́ kan ṣoṣo. Ìlà gbọ́dọ̀ wà lórí ìlà àti ìlànà lórí ìlànà. Díẹ̀ níbí àti díẹ̀ lọ́hùn, gẹ́gẹ́ bí ìwé Àìsáyà orí 28 ẹsẹ̀ 10 ṣe fìdí èyí múlẹ̀. Lẹ́yìn èyí, ìwọ yóò bá ara rẹ ní ibi tí o fẹ́ láti wà. Mo gbàgbọ́ pé gbogbo ìtọ́ni Jésù ni a lè ṣe ìkádìí fún, gẹ́gẹ́ bí kò sí ọ̀fẹ́. Iye kan wà láti san tí o bá fẹ́ di ńlá. O lè má lè san gbogbo rẹ̀ nísinsìnyí, ṣùgbọ́n tí o bá ń gbé ìgbésẹ̀ kan ní ẹ̀ẹ̀kan, ìwọ kò ní pẹ́ dé ibi gíga tí o fẹ́. O lè bẹ̀rẹ̀ láti ibi tí o wà, nítorí tí o bá túbọ̀ ń dúró láti bẹ̀rẹ̀ níbi ńlá, o lè má bẹ̀rẹ̀ láyéláyé. Ọlọ́run máa ń kó nǹkan lé ọwọ́ àwọn tí ṣe olóòótọ́ ní ohun kékeré. Èyí tá a lè rí nínú ìwé Lúùkù orí 16 ẹsẹ̀ 10. Ka ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 11 dé 12. Bíbélì ní ọdún kan, ìwé Ámósì orí 5 dé 9. Kókó ìṣe. Fún ní ohun tó bá máa gbà díẹ̀díẹ̀ nísinsìnyí láti dé ìpele gíga nínú Ọlọ́run. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí ọ̀run ṣíṣí orí ìrìn ti òní. Ọ̀run ṣíṣí orí ìrìn wà lórí TikTok,
YouTube àti Facebook kí ẹnìkan kó ké hallelujah.